gbogbo ẹni tó ṣe mí lóore o mo mọ̀re o òrè kì í gbé oré láàárọ̀ ó pẹ́ ni. mo dúpẹ́ pẹ́ òkun fáwọn olóore wa. mo dúpẹ́ pẹ́ òkun fáwọn olóore wa. èèyàn afúnni máa wọ bẹ̀ nínú fans mi ṣẹ́ni bẹ́ẹ̀ ṣe kẹ́mi ẹ̀yìn fans mi tẹ̀nà tówó tọ́lá sínú ayé mi o káìró náà má yá lè yín o ṣẹ́ni bẹ́ẹ̀ ṣe ṣe mí lóore o mo mọ̀re o mo dúpẹ́ pẹ́ òkun fáwọn olóore wa. mo dúpẹ́ pẹ́ òkun fáwọn olóore wa. Mr. Glamour ajẹ́ lílì mi baba Fabulous baba Terry baba Simbiya ọkọ̀ Baliki Darkman Sharafa baba Fuwa mi tractor engineer Osha baba Wali mi ọkọ̀ Abiba Ahmed Ifepo sí jagunjagun ọkọ̀ Bọ́sẹ̀dé baba Ibrahim mi baba Kọ̀wíù mi baba Ṣàṣìlì o DJ Snake baba Ramadan ẹsẹ Àmọ̀tẹ́kùn baba Abéjì Aki tractor baba Deborah o Bókíjẹ lílì baba àlà o gbogbo abolóhùnkò òyìnbó tractor èyí náà jẹ lílì mi baba Sodiq Sunday K1 òyìnbó tractor baba Esther o ajíṣẹ́fín ní baba Blessing mi baba Bọ́sẹ̀dé òyìnbó ní watermelon ní òyìnbó tractor. mo dúpẹ́ pẹ́ òkun fẹ̀yìn olóore wa. mo dúpẹ́ pẹ́ òkun fáwọn olóore wa. mo kí àgbo Ibrahim mi o bàbá onílé iṣẹ́ tuntun onílé ìtura akílẹ́gẹ̀sì lọ́mọ ní kàṣúwa àtẹlẹrẹ tó láfẹ́jù fáta ikọ́ o alájí àrùn ẹlẹ́rẹ́ tí ó kanra ríwọ̀nù alẹ́ bàbá Sofia òyìnbó ẹlẹ́ran òkì Big Daddy Nurudeen ni mi o afẹ́jọ́ ní boutique bàbá ọ̀la bàbá mọ́búbá iye mọ́jà o mọ́jàgún ṣàmà ń bá sọ̀rọ̀ kí o akẹ́wẹ́jẹ tó ń jà kí lápá o gbogbo ọ̀rà gbókì máa mẹ́gbẹ́ díkò kádìjà tún kọ́ o sọjí fàlọ́mọ́ tó èkó o ayé làbò orílẹ̀ wà nù mí o ọ̀nàrẹ́bù Jídé àṣẹlà bàbá Mọ̀sídà bàbá Kálí alájí tuntun tó yára rafa o alájí Ibrahim mi déndé mi mìnàmọ́ ní kàṣúyà bùkídárì bàbá dára sí mi ọkọ̀ Bọ́sẹ̀ ọkọ̀ Kẹ́mi kókóló alájí ìṣàwọ̀ àwíṣẹ́ òkì bàbá Jọkẹ́ wá sí omi o àrólà sàkíyà Latif oníbúrẹ́dì gbogbo làlátẹ̀ alájì Ajíbọ́lá tó ń jẹ mọ́ gidi onílé èkó tuntun kó má ṣe jóná Alájí Sàmíù lájúbàkọ́ òyìnbó ẹlẹ́ran Alájí Sàmódì ẹlẹ́dìyẹ òyìnbó ẹlẹ́ran Àlùfáà Kímù ọmọ Dàmsí o ṣéwù bàbá ṣéwù ni àmì ọlọ́run adágún iṣẹ́ àwù ìdòrílà olórí ọ̀dọ́ ńkọ́ Kàásìmù ó gba ìlú o òyìnbó ní fò Ahmed Amlak fashion designer mo dúpẹ́ pẹ́ òkun fẹ̀yìn olóore wa. mo dúpẹ́ pẹ́ òkun fáwọn olóore wa. bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní káyé mọ̀ pé a lówó lọ́wọ́. ọ̀tọ̀ ní káyé mọ̀ pé a lówó lọ́wọ́. àlọ́tọ̀ ní ká lówó lọ́wọ́ ṣùgbọ́n ká tún lè ná. ọ̀tọ̀ ní ká lówó lọ́wọ́ ṣùgbọ́n ká tún lè ná. náwó àdìbì tọ́wà o. ìwọ ló ráyè súnmọ́ èèyàn tó yẹ kó súnmọ́. náwó àdìbì tọ́wà o. ìwọ ló ráyè súnmọ́ èèyàn tó yẹ kó súnmọ́. èmi mọ Muyideen ni Usman Bámidélé. ọlọ́run wà o. Usman Bámidélé. ọmọ ìyá bàjá Usman Bámidélé. aláṣẹ àtolúdarí Usman Bámidélé. bàjá foundation. Usman Bámidélé. ọlọ́run wà o. Usman Bámidélé. ọlọ́run wà o. Usman Bámidélé. aláàánú mẹ́kúnnù o. Usman ó Bámidélé. sunkún wọlé àwọn rẹ̀ ní jáde ní. Usman Bámidélé. ọlọ́run wà o. Usman Bámidélé. báńkì dòwú lámìdí mi
Sola construction Nigeria limited mi Abuja náà wà o wọ́n ní kàkí Adra Futos mi Fatai Rafiu mi Adio Adra wọ́n ní kàkí àbúwẹ̀wẹ̀ mi Ẹ̀gbáni president aláṣẹ OPC properties mi aláṣẹ OPC record label ní àbúwẹ̀wẹ̀ president Bàbẹ́yẹ kò kí ṣe ìtòǹdàdékúnlé fòbí aláṣẹ àtolùdarí Frodi group lọ́nà àánú ìtọ́wà o. ìwọ ló ráyè súnmọ́ ohun tó yẹ kó súnmọ́. èmi mọ́ mú ìdí ni. Usman Bámidélé. Ọlọ́run wà o. Usman Bámidélé. Bámidélé pọ̀ òkè. ẹ má ṣọ̀tẹ̀ pé kó pọ̀ o. ó pọ̀ o. ẹ má ṣọ̀tẹ̀ pé kó pọ̀ o. ọmọ ìlàjà dúpẹ́. ẹ má ṣọ̀tẹ̀ pé kó pọ̀ o. ọmọ ìyàbàjá ìdíkọ́ o. ẹ má ṣọ̀tẹ̀ pé kó pọ̀ o. Ọlọ́run wà o. ẹ má ṣọ̀tẹ̀ pé kó pọ̀ o. òjíṣẹ́ láti ṣe kò lóhùn ò jẹ iṣẹ́ tọ́bọ̀ lọ́rùn ó jẹ fún tẹbí tara. Alhaji Yusufu Ànábì Mushin. Abakuram ọkọ̀ alájà Kàdíjà. Babátúndé kọjá kílòkò olóko ọlálàpò lára ìlà Ànábì Mushin. aláṣẹ Queen Nigeria limited. Ànábì Mushin. ó ti ṣoore ti pẹ́ kò má dá ẹ̀ mọ́lẹ̀. Ànábì Mushin. kò lè ṣoore mọ́ má fi bá ẹ̀ àyìnlá. Ànábì Mushin. torí pé mi gẹ̀ ń jẹ́ nínú láẹ̀ wá. Ànábì Mushin. ọmọ akínsẹ́yà Musiliu ọ̀gá Àyìndé ọ̀gá. mọ́lẹ̀ fún gbogbo Òṣòdì nìyẹn. olúwàmọ́ ló ṣòdì ẹnu rẹ o. ẹni àbí sígbó tó ti ra ẹ̀ sọ́nà ni. ẹni aṣọ̀tẹ̀ tọ́bọ̀ lọ́hùn ò fọ́tẹ́rì. olú ọmọ mami kan ayédáradé. tiẹ̀ là ń ṣe. George Sulemana ló sọ pé ọkọ̀ alájà bàbá Usman. Papi Kamoli mi o. ọkọ̀ Ramọ́ta bàbá Ìsìjàpá. ìmọ̀ mi wúrù ẹ̀sùn sílíà. pẹ̀lú taloski bọ̀ wọ́n sọ pé aláyọ̀ dráìvà. ṣèyí máa kókó. fọ́kẹ́ síbẹ̀ gan-an sọ. kóòtù ṣókùnlẹ̀ mi o. Victor gọ́vnà lóṣòdì. sísú yọ sí fún mi kọ́nà. owó ṣe ní àfíìsì náà ń sọ. ìjẹ̀lúkú mọ́nu mi o. ikọ́mọdínà ní my two. àpèlè last month kọ́ o. ajísálà tó láàtọ̀ èmi. Saudi fún àgbà Amẹ́ríkà. wọ́n mọ alájí Ibrahim Dende ọ̀pọ̀ mọ́ lára. ó bàbá Akimu. ọgbẹ́gun gbohùn Ọlọ́run ló ń bẹ lẹ́yìn ẹ̀. ẹni Ọlọ́run kẹ́ lọ́mọ aráyé sá tẹ̀lé. ẹni Ọlọ́run fẹ́ lọ́mọ èèyàn fẹ́. eégún gbohùn ayé ń kó ẹ̀jẹ̀ o. máa wò lòrò fẹ́ síbi kan. àti pọ̀jù bá ti ń kó ẹ̀jẹ̀ o. kájà ò máa wo ojú ọlọ́tẹ̀ kan. wọ́n dàbí ejò tó wọlé lọ́bàjà lọ. wọ́n á fi mọ̀ kó rójòrò lọ ni. bóyá lè tán sí Akimu tó mọ̀ yìí. ọmọ Ṣódẹkẹ́ mo fẹ́ràn ẹ. Tọ́msí Akimu tó gbà yìí. ọmọ Ṣódẹkẹ́ afẹ́ràn ẹ. bàbá Ṣúkúrà mo dá ẹ mọ̀. olólùfẹ́ Ọ̀sínàrì. ọmọ Ṣódẹkẹ́ mo kó ẹ jẹ. bàbá Ọlámilékan Akimu. Tọ́msí tó gbà yìí lọ́dọ̀ mi. táwọn kan bá fẹ́ rojọ́ mi níbàjẹ́. má jẹ́ kọ́ra yé dọ́dọ̀ ẹ. kọ́ má dàbí àbòsí jẹ́ kó sọ̀rọ̀. kò jọ̀rọ̀ sí wọn bí bọ́ọ̀mù. tọrọ mọ̀ gbàtà tíjọ́ bàbọ̀. kókó fún wọn síyàsíyà kókó sí lọ. alájà àti sákàmọ́rù mi. ọmọ láìfa ó ti fọgbà yí wa ká gbogbo ibi tó wà rà yẹn. àjọ wà pọ̀ ni. ìṣó nínú ilé ògo kájọ rẹ bẹ̀ ló wà pa. òkè ọ̀là kátúnjọ fòdébẹ̀ ní. Alájí Kókó Kámọ́rù Àdìsá. Àdìsá ò ta kùdínà o. àjọjẹ ayọ̀ amumi. àjọwà ayọ̀ amumi. Ajífálílù ọmọ Kàsálí. ayọ̀ amumi. bàbá onílé ìtura tuntun. ayọ̀
bàbá àbèjì ọmọ òjò lukú mọ́nù mi bàbá mọ̀múdà bàbá mi ọ̀ṣà fẹ́ǹsà ọkọ̀ tọ́pẹ́ alájíwá ìdí ọmọ London ẹbí ike òjà o fm aláṣẹ fẹmi gàtí tẹ bàbá arábúlé bàbá ṣeun ọmọ ayọ̀ jẹnuru àtẹ ṣẹranda o Àlàní ọkọ Àṣàbí ìyábẹjì dídì bọbọbọ òyìnbó ọlọ́tí ní randa ìrètè yan Àṣàbí àtàbùsà òyìnbó ọlọ́tí alájì alága bàtà yìí o nẹ́mátírì alága Saidi o alájì alága Kasim ọláyínká yẹn alájì Olúṣeun ọ̀gá sẹ́mi akọkùn òkè ata ọ̀gá fún gbogbo anybody ní alájì Akimu adé ọlọ́kọ àrò ẹ̀gbá amúmi kílẹ̀dà mi mú mi mọ̀ yẹn o ènìyàn rere ni alájì Musiliu kúlẹ̀ Adédìgbà tó tún ti tálíkà ṣe tó ń jíṣẹ́ tọ́lọ́hún rán bó ṣe ń fún ọ lọ́wọ́ ló tún rán wọn ní mọ́ká ọmọ mọ́rọ́ rántí alájà Wàsílà ọmọ Adélọ́lá alájì Jímọ̀ ní kọ́lọ̀ fọ̀rùn kẹ́ bàbá ẹ̀ Adédìgbà kíkú máma gbá lọ́wọ́ o kárùn máma gbá fún wa o ọmọ Adédìgbà àti Musiliu máma gbá fún wa o kíkú máma gbá lọ́wọ́ o kárùn máma gbá fún wa o ọmọ Adédìgbà ọmọ àti Musiliu àti Musiliu máma gbá òjíṣẹ́ báwo lórí màlúùlùgbàyé tó ń jẹ tinútinú Kọ́láwọlé Wàsíù tọ́lọ́mbà fi ṣànàbí òjíṣẹ́ ńlá fún gbogbo ní fújì akẹ́yìndé gbẹ̀gbọ́n fáwọn promota ní aláṣẹ rí àmẹ́ta ìṣẹ̀lẹ̀ tọ́gá ó ti dàtúpà fún gbogbo lórí o àbíkọ́lọ́hún má paná olùgbàyè mi. mi ò lè gbàgbé ṣìnàdù kọ̀ǹpútà ọkọ̀ àbólóre ọlá bàbá àsìnfì ẹwà ìkàṣíwájú abúlé gbà bàbá Rasheed èèyàn táwọn ọ̀tọ́rìtì èèyàn ṣèdọ́sọ́lọ̀ gbogbo wọn mà lọ sọ pé o wọn ní kọ́lọ́hún má paná olùgbàyè wa. bí ò jẹ́ sọ́pẹ́ tóbìnrin báwo mo mọ ibi tí mo gbà wá àwọn jẹ́jà ẹ̀ àwọn nìyá wa. àwọn obìnrin tó mọ ya yìí lèmi ń sọ aláwọ̀ obìnrin tó gbajúmọ̀ lèmi ń sọ àwọn màmá wa tó mọ fashion lèmi ń sọ àwọn bí Alájà Fọláṣadé mi lèmi ń sọ Ayamuri fan màmá Sainabu lèmi ń sọ ìyàrá dé ẹlẹ́jà lèmi ń sọ ìyàwó ojúmọ́ kan lèmi ń sọ màmá Sọ́dírà màmá Mira lèmi ń sọ ọlá màmá Ìsìlámíyà lèmi ń sọ ìyálà ò má fẹ́ ìṣòpin lèmi ń sọ òyìnbó alátẹ lèmi ń sọ tajà jùlọ kẹ́ aya Kórèdé lèmi ń sọ Làtífà màmá Fàrísíà lèmi ń sọ ọmọ màmá Ẹlẹ́gùṣí lèmi ń sọ ìyá Àjọkẹ́ màmá Mùísí o lèmi ń sọ òyìnbó ọlọ́tí lèmi ń sọ ìyá Kọ́dírà òyìnbó ọlọ́tí lèmi ń sọ òyìnbó ọlọ́tí lókè odò lèmi ń sọ màmá Búkì ní sharp corner lèmi ń sọ pẹ̀lú alájà owó tútù lèmi ń sọ owó tútù màmá Gàfárì lèmi ń sọ. abẹ́rẹ́ àlọ́ kọ́ni okùn tó di òwe abẹ́rẹ́ àlọ́ kọ́ni okùn tó di òwe oníbodè ṣe o ọmọ ọlọ́nà ló ń kọjá oníbodè ṣí ọmọ ọlọ́nà ló ń kọjá àti gòkè odò bàbára tó já àwa ti gòkè náà bàbára tó já àti lọ tipẹ́tipẹ́ o bàbára tó já àwa ti jìnnà sí wọn. bàbára tó já alájíǹjẹ lílì mi Àkórèdé ọ̀gá wa ìgbìyànjú rẹ̀ lórí gbogbo bó ṣe ń wọlé tó tún ń jáde tán gbogbo ẹ̀ la rí òkè jábẹ́lẹ̀ adẹ́rí ọ̀kì ọmọ mọ́lẹ́hún aṣọre kó máa wẹ̀yìn mọ́ bàbá tó kẹ́ aláàánú wọn sí náírà ní látọjọ́ tó ti pẹ́ lọ́mọ mọ́lẹ́hún alága Káyọ̀dé alága prọ́sà
ní gbogbo Ìbàràpá o rántí ẹwà ìlẹ́rù àmì bó ti bá ọmọdé ṣe ló ń bàgbà ṣe òyìnbó crosser A-class Ọlátúnjí táórìdì mi alájà crosser èèyàn Tajudeen ní jẹ́rì mi wọ́n lábẹ́rẹ́ àlọ́ kọ́nà òkun tó di òwe abẹ́rẹ́ àlọ́ kọ́nà òkun tó di òwe oníbodè ṣe o ọmọ ọlọ́nà ló ń kọjá olúbodè ṣì ọmọ ọlọ́nà ló ń kọjá àti gòkè odò kábàárà tó já. alájí àgàrà ń wá alájí láti fún kókó mi lò ọmọ àjẹyẹ kókó mi lò ẹ bá kí bàbá Anthony ọkọ ní mọ́tà bókí wálé lẹ́rù àwálé bókí dóhùn tó ń jẹ àgbẹ̀dẹ àtolú àbẹ̀sí ní ọmọ ẹjẹ́ ká nìṣó kálọ́sì mẹ́kọ alájí yẹn ṣe rere àtàlájì yẹ kó àmì bákàlájì yóyò àwa ti gòkè náà kábàárà tó já. àti lọ tìgbẹ́tìgbẹ́ ò kábàárà tó já àwọn tìlú Ẹ̀gbá wọ́n ń bá wa ṣe wọ́n ń bá wa ṣe ìyẹ̀rú bàbá Súrájù wọ́n ń bá wa ṣe state chairman back management wọ́n ń bá wa ṣe alájì yàrá mi wọ́n ń bá wa ṣe alájì olúbowó bí wọ́n ń bá wa ṣe akébùfẹ́lẹ́ níjẹ̀bú òde wọ́n ń bá wa ṣe ọ̀gá aláwọ̀ ẹkùn wọ́n ń bá wa ṣe akíndélé sàmọ́dì mi wọ́n ń bá wa ṣe òun gangan lọ ọ̀gá ẹ̀ṣẹ́ wọ́n ń bá wa ṣe aṣíwáṣíwù tó jòlúwayé wọ́n ń bá wa ṣe òun aláṣẹ white hotel wọ́n ń bá wa ṣe apákábíkù gbogbo kúrò wọ́n ń bá wa ṣe pẹ̀lú àmì tìmí wọ́n ń bá wa ṣe kọ́ńdé ṣàmà wọ́n ń bá wa ṣe always onípákí bàbá jù wọ́n ń bá wa ṣe ẹlẹ́ṣin bàbá àyíkẹ́ wọ́n ń bá wa ṣe olúwọlé ìyára bákẹ́ wọ́n ń bá wa ṣe àṣìṣì bàbá rọ́ọ̀kì bù mí wọ́n ń bá wa ṣe ọkọ̀ olúbùn mi wọ́n ń bá wa ṣe alájì onílédè wọ́n ń bá wa ṣe àwàlẹ̀ elépo wọ́n ń bá wa ṣe ìdọ̀tún ìwáyà mi wọ́n ń bá wa ṣe owó atẹ́kùn ṣáìdì mi wọ́n ń bá wa ṣe àtòwọ́ ẹja wọ́n ń bá wa ṣe ṣẹ́wárà wọn pòdúsà mi àjọ ń ṣe ni nílé odò nílé agodo àjọ ń ṣe ni oríyọmí kàndé pòdúsà mi àjọ ń ṣe ni akọni ọkọ Ràṣídà àjọ ń ṣe ni akọgbà orin Kàsímù mi àjọ ń ṣe ìṣe ni tí olúwa tọ́ ìbò àjọ ń ṣe ni ẹsì súnmọ́ lọ́dọ̀mọdé olówó àjọ ń ṣe ni báwa ìdí promota mi ní o àjọ ń ṣe ni Ismail ahemi àmì àjọ ń ṣe ni ẹgbẹ́ kúndín méjì bàbá ṣe yìí àjọ ń ṣe ni hey, láti àtìkù mi àjọ ń ṣe ọ̀rẹ́ ni gbogbo mi olúwa tó sìn o àjọ ń ṣe ni abẹ pẹ̀lú ṣẹ́fì o àjọ ń ṣe ni ṣáàdù èèyàn kọ̀ máa nà àjọ